mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá ní ojú móhùnmáwòrán ti Kingston Media TV, your best online television lórí YouTube. Ètò tí mò ń ṣe lọ́wọ́ yìí àkànṣe ètò kan tí mo gbọ́dọ̀ ṣe kánkànkan ni, tí ò nílò wípé bóyá à ń pèlò fún nǹkan kan ṣáájú ká tó ṣe, nítorí pé ohun tí mò ń ṣe ètò yìí lé lórí ó jẹ́ tí ó báyàn ní ọkàn jẹ́, ó báyàn nínú jẹ́, ṣùgbọ́n kí la fẹ́ ṣe? Tá a bá ń sọ̀rọ̀ pé Nàìjíríà Nàìjíríà Nàìjíríà, tá à ń sọ̀rọ̀ àwọn aburú tó wà ní Nàìjíríà Nàìjíríà Nàìjíríà, tí wọ́n ń sọ fún àwọn kan pé jápa 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 ní ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà, ẹ̀rí ojú táwọn kan fi máa ń wò ní wípé kí ló ṣe wọ́n, tẹ́lómi bá tiẹ̀ tó bá bu ẹnu àtẹ́ lu ọ̀pọ̀lọpọ̀ tí ń jápa báyìí, ẹ mọ̀ wò pé kí ni lé wọn kiri lóòótọ́, ṣùgbọ́n wọ́n ní kò lè mọ̀ páyé ń bẹ o, kò lè mọ̀ páyé ń bẹ o, èèyàn tí ò rámì wò rí kò lè mọ̀ páyé ń bẹ o. Mo ní ètò yìí kì í ṣètò kan tí preparation wà fún dàbí alára, nítorí pé kì í ṣe ètò kan téèyàn ń ṣe nínú pé inú èèyàn ń dùn, bí ó ṣe wípé ó jẹun tí ó báyàn ní ọkàn jẹ́. Kí n má gbà yín lákòókò, ẹ mọ̀ rí phone number kan ní kété tí mo bẹ̀rẹ̀ program yìí, wọ́n ti pin ẹ̀ sí ojú screen, àti account details kan. Ta ló ní account details yìí? Ta ló ní phone number yìí? Nínú ìṣẹ̀lẹ̀ aburú tí ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà, ó ní arábìnrin kan eléyìí tó ṣeé ṣe kẹ́ máa wo àwòrán ẹ̀ ní ẹ̀gbẹ́ kan bí mo ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí. Bákan náà fídíò rẹ̀ náà tá a lọ yà á fi hàn yín, ẹ gbọ́rọ̀ lẹ́nu ẹ̀, ẹ wo fídíò yẹn, ẹ máa wò lẹ́gbẹ̀ẹ́ kan, òun lẹ̀ ń wò lórí bẹ́ẹ̀dì yẹn, òun lẹ̀ ń wò lórí bẹ́ẹ̀dì, ẹ wo bó ṣe dà. Nígbà tí nǹkan kan ò tí ì mú obìnrin tẹ́ ń wò lórí bẹ́ẹ̀dì yìí, ẹ jẹ́ kí wọ́n gbé àwọn fọ́tò rẹ̀ kan wá ná, kẹ́ wo bó ṣe rí. Ẹni tẹ́ ń wò yìí, ọjọ́ orí ẹ̀ ó jẹ́ ọdún 38, ọmọ 38 years ni woman yìí. Ìṣẹ̀lẹ̀ aburú yìí ṣẹlẹ̀ ní ọjọ́ kẹfà, on the 6th of May 2022, just last year. A day the woman can never forget in her life. Kí ni mò ń sọ? Hey, aburú mọ̀ kórè pẹ̀ kọ́ lọ́ máa là wá bẹ́ẹ̀ mọ́ ni o. Arábìnrin yìí, ilé ọkọ ẹ̀ ló wà o. Ó dẹ̀ ní ọmọ àkọ́bí ọmọ ọdún 5. Èkejì tí ó bí ilé ọmọ yẹn ó jẹ́ ọmọ oṣù 6. Ó gbé ọmọ oṣù 6 pọ̀n sẹ́yìn. Ó dẹ̀ mú ọmọ ọdún 5 ó fà dání. Lérò ń gbà wípé òun fẹ́ lọ ṣerun fún ọmọ òun. Ó fẹ́ lọ ṣerun fún ọmọ rẹ̀ ọmọ ọdún 5. Ó sì gbé ọmọ ọdún 6 ó gbé yẹn pọ̀n sẹ́yìn. Ládùúgbò kan tí wọ́n ń pè ní Adúlójú, ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ Ìbàdàn dáadáa, Adúlójú lè pọ̀, àdúgbò Adúlójú lè pọ̀ ńbàdàn, ṣùgbọ́n precisely Adúlójú tí mò ń describe ó jẹ́ Adúlójú kan tó pé tẹ́ bá dé Ìwó Road, tẹ́ wọ mọ́tò Ọjọ́ láti Ìwó Road, tẹ́ bá sọ fún gbogbo onítẹ́gí wípé àbí oníkẹ̀kẹ́ ọlọ́kadà pẹ̀fẹ́ bọ́lẹ̀ ní Adúlójú, is a popular area in Ìbàdàn. Kí ni mo fẹ́ sọ? Arábìnrin fẹ́ cross títì pẹ̀lú àwọn ọdẹ wa mú ọmọ rẹ̀ ọmọ ọdún 5 obìnrin, àtẹlẹ́yìí tó pọ̀n sẹ́yìn tó bílé ọmọ ọdún 5 tíyẹn wà ní oṣù 6. Ọmọ yìí ló fẹ́ lọ ṣerun fún. Ǹjẹ́ kí wọ́n sọdá títì? Ǹjẹ́ mọ̀ pé bọ́ọ̀sì elérò 18, 18 passengers bus tó ń lòdù láti ìlú Èkó tí ń lọ sí ìlú Ìlọrin, gẹ́gẹ́ bí àlàyé tí wọ́n ṣe fún mi. Òun ni wọ́n ní àwọn ọlọ́pàá dá bọ́ọ̀sì yẹn dúró ní Ìwó Road. Ó ń bọ̀ láti Èkó, èrò Ìlọrin ló kó ní ọjọ́ kẹfà oṣù 5 ọdún 2022, ọdún tó kọjá lọ yìí. Fún àǹfààní àwọn tó bá wà ní Ìwó Road lákòókò yẹn àbí ní agbègbè Adúlójú tí wọ́n lè rántí tó ṣẹlẹ̀ yìí, tí wọ́n bá rírú fọ́nrán fídíò yìí, ó súnmọ́
kí wọ́n mọ̀ tá à ń sọ yìí. Wọ́n wá ní àwọn ọlọ́pàá dá bọ́ọ̀sì yìí dúró. Ó dúró. Àwọn ọlọ́pàá yìí wá mú kan nínú wọn pé kó wọlé sínú bọ́ọ̀sì yẹn kán máa wa mọ́tò yẹn lọ sí station nígbà tí wọn ò rí ọ̀rọ̀ ara wọn yanjú. Ṣùgbọ́n ẹni tó wa mọ́tò yìí ẹnìkan tí wọ́n ló sán lórí ni. Tó ṣe wípé àdánwò Nàìjíríà ti kó sínú ọpọlọ ẹ̀. Ọlọ́pàá wọlé sínú mọ́tò ẹ̀. Ìkànnù àwọn ọlọ́pàá àwọn tó kù wà nínú pick-up àwọn ọlọ́pàá wọ́n ní kẹ́nìkan wọlé kán dẹ̀ máa wa mọ́tò yẹn lọ sí station. Àwọn náà ń bọ̀ lẹ́yìn àwọn ọlọ́pàá tó kù náà ń bọ̀ lẹ́yìn. Ǹjẹ́ ẹ mọ̀ pé wọ́n ní driver yìí Kàràkó Mórílé police station ó lóun ó wà ọlọ́pàá yẹn òun ó wà pa òun ó gbédè lọ́rin. Èyí ni wọ́n ní wọ́n ń fà láti Ìwó road. Àwọn ọlọ́pàá tó kù tí wọ́n ń bẹ nínú pick-up àwọn ń bọ̀ lẹ́yìn wọ́n wá rí wípé driver yìí kò gbé ọlọ́pàá yìí lọ sí station wọ́n ń tẹ̀lé wọ́n rí pé ń wà lọ wọ́n bẹ̀rẹ̀ sí ní lé. Àwọn tí wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ yìí wọ́n ròyìn bí ilẹ̀ ṣe dàrú lọ́jọ́ tá à ń wí torí àwọn ọlọ́pàá tó wà nínú pick-up wọ́n ṣàlàyé bí wọ́n ṣe ń yìnbọn lákọ sí táyà bọ́ọ̀sì tí ọlọ́pàá ẹgbẹ́ wọn wà nú ẹ̀. Ọlọ́pàá tó wà nú bọ́ọ̀sì wọ́n ní ó ń fa steering ọkọ̀ ó ń lọ mọ́ driver lọ́wọ́. Èyí ni wọ́n ṣe láti Ìwó road ẹ̀yin tẹ́ bá máa dúró tí wọ́n ń pè ní Adúlójú lórí Lagos Ìbàdàn express road yẹn náà ní ọjọ́. Dẹ́nà ẹ̀yin tẹ́ bá mọ Bódìjà wọ́n ń pè bìkan ní ìyànà Bódìjà Adúlójú yẹn àti ìyànà Bódìjà wọ́n fẹ́ jẹ́ bákan náà. Ibẹ̀ ni mọ́tò yìí ti gbé arábìnrin níyàwó wọ́n lọ kọlu arábìnrin yẹn ibi tí wọ́n ti ń dragi steering mọ́tò mọ́ra wọn lọ́wọ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n ní ọmọ tó jẹ́ ọmọ oṣù mẹ́fà yẹn ó jáde láyé. Èyí ọmọ ọdún márùn tó fẹ́ lọ ṣerun fún wọn lóun mí fúkẹ́fúkẹ́ wọ́n gbé dé hospital báyìí ó dákẹ́ bí ọmọbìnrin yóò ṣe lọ́mọ láyé mọ́ ni. Ọmọbìnrin gangan kú ló wá ṣòun. Ìgbà tí ó lajú sí ó bá rẹ̀ ní UCH ẹ̀yin tẹ́ bá mọ UCH nìbàdàn ibẹ̀ ni arábìnrin lajú ló bá rẹ̀ lẹ́yìn oṣù mélòó tí wọ́n ti gbé débẹ̀ ló wá ń béèrè pé kí lòun wá ṣe lọ́sítà. Ibẹ̀ náà ti wá ń ṣàlàyé tó ṣẹlẹ̀ fún. Ẹ wo ẹ má jẹ́ àfájù ẹ jẹ́ kó béèrè gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ jẹ́ ó sọ̀rọ̀. ìyá wa tí ẹ̀ ń wò ní ojú móhùnmáwòrán yìí ti Kingston Media TV, your best online television lórí YouTube. Wọ́n jẹ́ Yorùbá, ẹ gbọ́ lẹ́nu wọn, ọmọ ìpínlẹ̀ tí wọ́n jẹ́ nílẹ̀ Yorùbá, ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n. Báwo ni iṣu ṣe kú, báwo ni ọ̀bẹ ṣe bẹ́, gbogbo ẹ̀ lẹ́gbọ́ ní ẹnu wọn. Ṣùgbọ́n fún ìgbà àkọ́kọ́ ẹ tiẹ̀ jẹ́ ká béèrè pé ìyá wa ẹ kojúmọ́ wọn. Ṣé bẹ́ẹ̀ lè bá mi sọ̀rọ̀ sókè dáadáa? Ẹ dákun kí lorúkọ yín? Ọlájùmọ̀kẹ́ Kàfílát Àjàgbé. Màá fẹ́ kẹ́ bá ń gbóhùn sókè dáadáa ṣe gbọ́ káwọn èèyàn lè gbọ́ ọ̀rọ̀ yín. Kí lẹ porúkọ yín lẹ́ẹ̀kan sí?
Ọlájúmọ̀kẹ́ Kafilat. Ẹ bá mi dárúkọ yín fún àwọn tí wọ́n ń wò yín lójú móhùnmáwòrán yìí. Ọlájúmọ̀kẹ́ Kafilat Abdulgani Àjàgbé. Ọlájúmọ̀kẹ́ Kafilat Abdulgani Àjàgbé. Ọmọ bíbí ìlú wo ni? Kwara ní Ìlọrin lórílẹ̀‐èdè Nàìjíríà lẹ́yìn tí wá. Ṣó ṣe ṣe iṣẹ́ lè bá wa dárúkọ bí tẹ́ ti wá gangan tá a bá ń sọ̀rọ̀ Kwara níbo gangan? Ìlọrin gangan. Ṣé ẹyẹ ń kọrin ní àbí ìlú Ìlọrin? Ẹ tó ọmọ ọdún mélòó báyìí? 38 years ní ibẹ̀ ṣe wà yìí. Ẹ ti lọ́kọ. Ilé ọkọ náà lẹ ti wà dásìkò yìí. Ilé ọkọ ni mo wà tí accident yẹn fi ṣẹlẹ̀, àmọ́ títí dìsìn ó ti lọ láfíà àgbà tí accident yẹn ṣẹlẹ̀. Ọkọ yín ti fi yín sílẹ̀ láfíà tí ìjàmbá ìṣẹ̀lẹ̀. Ẹ bímọ fún un. Mo bímọ. Ọmọ mélòó? Ọmọ 4. Ọmọ 4. Ìkànnì 4 bọ̀ Méjì méjì kú. kú, ó kù 2. Ẹ pẹ̀lẹ́. Méjì yẹn sáyé kò kú méjì kankan. Mo ń gbọ́ yín. Ìkànnì 4 méjì ló wà láyé. Méjì wà láyé. Méjì dẹ̀ ti kú báyìí. Ẹ ṣàlàyé fún wa. Ẹ ṣàlàyé báwo ni ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀, báwo ni ìjàmbá yẹn ṣe ṣẹlẹ̀. Ìjàmbá tún ṣe. Ẹ ní a lè rí àbúrò yín tó ń tọ́jú yín. Ok, ṣáwọn náà ni. Mi ò nílò láti fi ojú wọn hàn ṣé yín ni. Ẹ jẹ́ kí wọ́n jókòó sórí wíṣì ẹ̀yìn. Ṣé kò nídìí pé òun support wọn? Iná mo ń béèrè pé ṣé kò nídìí pé kò support wọn, bá mi support wọn. Ẹ lè mú fún wíṣẹ́ yẹn àbí? Ẹ lè mú fẹ́ fúnra yín àfi tí wọ́n bá yín fọwọ́ tí àbí? Kò tí ì heal tán. Ok. Ẹ̀yin náà lè wà tún rí owó gbé lọ sí hospital báyìí. Ìyanu Ọlọ́run ṣẹlẹ̀. Ẹ ra àánú gbà. Ẹ ra àánú gbà. Ebi ò ní pa yín. Gbogbo àwọn tí wọ́n dé ràn yín lọ́wọ́ débi tó dé náà ó rà pé sọ fún mi pé ẹni ẹ fẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn lẹ́ẹ̀kan àbí? Pé tó náà kan náà ṣe débì náà àbí? Ẹ lè dúpẹ́ lọ́wọ́ wọn, kò ṣe nǹkan kan. Ọlọ́run tó ń bù sí wọn lápò tán fi ṣe fún yín yóò tún máa bá a bù sí wọn lápò. Àánú tún jáde lọ́nà bòmí tí ò ní mọ lọ́nà kan. Ẹ pẹ̀lẹ́. Ẹ pẹ̀lẹ́. Yàrá jọ wọ́n bá mi bá wọn ti kí ni ká ṣe. Jọ sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ẹ̀rí bó báyàn lọ́kàn jẹ́. Ìgbésí ayé ẹ̀dá kan làwọn èèyàn fi àìmọ̀kànmọ̀kàn ojú dúdú ìwà ìkà ni wọ́n fi sọ dà bó ṣe dà yìí. Ṣé àmọ̀ arábìnrin yìí lọ́kọ nínú àlàyé tí wọ́n ṣe ìgbà tí wọ́n dé láti hospital ọkọ já wọn jùlẹ̀. Kọ̀kẹ́ ni ká fọlọ́run yàtọ̀ sí àbúrò wọn ọmọbìnrin tẹ́ rí yẹn òun ni ẹni tọ́lọ̀ ń wá ní yóò kù ọmọbìnrin ṣé kò ní burúburú kó mọ̀ kẹ́ nìkan mọ́ ni ẹni tí ó kù òun náà lẹ́nìkan ò lè sọ àtijẹ́ àti mú gbogbo ẹ̀ náà lẹ ti gbọ́ yẹn. Ó yẹ kí arábìnrin máa lọ fún physiotherapy kò lè lọ oògùn òróró rà á. Ṣé ẹ sì mọ̀ wípé ẹni tó ní apá tó lẹ́sẹ̀ gan yàtọ̀ sẹ́ni tí ò wá lẹ́yìn
tí ò lẹ́sẹ̀ tó lè fi rìn àtijọ́ àti mú lọ́wọ́lọ́wọ́ báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà ó jẹ́ ní tó lágbára kò síṣẹ́ tó lè ṣe mọ́ àwọn alẹ́yinjú àánú tí wọ́n gbé sínú ilé ibi tó wà yẹn owó ọdún kan ni wọ́n san owó ọdún kan ti jó tán láńlọ́ọ̀dù fẹ́ gbowó kò sówó oògùn kò sówó tó lè fi ṣe physiotherapy àtijọ́ àti mú kò sí pampers tó ń lò kò sí ìdí rèé o tí wọ́n fi kẹ́gbàjarè wá bá mi ẹlẹ́ran ara làwa náà ìpẹ́jọ́ tá a péjọ sin òkú tá a bá ṣe bẹ́ẹ̀ tọ́jú aláìsàn ó ṣeé ṣe kó yé o ẹ jẹ́ á dùn arábìnrin yìí nú gbogbo ẹni tọ́lọ̀ ń bá ṣẹ́gi ọ̀la fún ebi ò ní pa wá kú àwa náà ò ní bọ́ sínú ìdí ayé òun náà ọlọ́run yóò bá wa mójútó bákan náà nínú àwọn ọ̀rọ̀ tó bá mi sọ náà ni pé bó tún ṣe wà yìí ẹ wọ àwọn ìbò aláwọ̀ funfun àìmọye irú wọn táwọn ìbò aláwọ̀ funfun ni wọn ò jẹ́ wọn ronú kú o wọn ò jẹ́ wọn gbóògùn jẹ kú o wọn ò jẹ́ kí wọ́n para wọn látara kíni látara wípé ìjọba ti provide àwọn nǹkan amáyédẹrùn fún àwọn tọ́rọ̀ wọn bá rí báyìí à ń fi àsìkò ìsọfẹ́ yẹn lẹ́yìn ijó àánú tọ́rọ̀ yé ẹ̀tẹ́ mọ̀ pé arábìnrin yẹn tó bá rí àwọn wíṣíà kan eléyìí tó jẹ́ original kódà bó ṣe jẹ́ pé kò lè nàró yẹn wíṣíà tó lè gbé nàró ó mọ̀ ń bẹ̀ àmọ́ ọ̀rọ̀ owó ni gbogbo ń tá bá lè fi ṣe arábìnrin láàánú gbogbo tọ́lọ̀ bá ṣe fún oníkálukú wa ẹ dákun ẹ jẹ́ ká ṣe fún ojú ni màá rojú ṣàánú account details ẹ̀ òun nìyẹn phone number òun nìyẹn ìwọ tí ẹ wà lọ́wọ́ ṣùgbọ́n onífóònù lọ́wọ́ tó lè pè ẹ bá wa mọ̀ sọ̀rọ̀ tútù fún kí ọkẹ́ lè mọ̀ ṣe kíni kó lè mọ̀ balẹ̀ kó náà lè mọ̀ wípé bàbá yìí tí kú wàláhì ṣe ò tán kò jẹ́ ètò àkànṣe eléyìí tí mo sáré gbé wá láti ṣe pé ebi ò ní pa wá kú ẹ dákun ẹ má jẹ́ kí ebi pa arábìnrin kú ẹ dákun torí Ọlọ́run gbogbo tẹ́ ẹ bá ní níkápá láti fi ṣe ìrànlọ́wọ́ ẹ bá fi ṣe ìrànlọ́wọ́ fún ojú òní tiwa o aburú Nàìjíríà àti gbogbo àgbáláyé Elédùà òdìjọ́ kàn wá o ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣeun. ìyá yìí ò mọ bí òun ṣe dé hospital àkókò tí ó lajú sí ìròyìn tí wọ́n fún náà ni pé spinal cord tiẹ̀ gangan ó ló ti yẹ lẹ́yìn tó yẹ pé ibi téèyàn ti ń ṣe gẹ́ lẹ́yìn tó ṣe pé ìyá yìí odidi oṣù 5 tó wà lọ́sítà òun kò lè mọ̀ bóyá ayé lòun wà ọ̀run ni ṣùgbọ́n gbà tí Ọlọ́run dá sẹ́ǹsì ẹ̀ padà tátẹ́gùn fẹ́ sí ló wò pé níbo ni mo wà yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń ṣàlàyé ohun tẹ̀mí ń sọ yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ṣàlàyé fún bí ìrìnàjò náà ṣe rí ìgbà tí wọ́n gbé délé wọ́n ní àwọn ọmọ òun dà wọ́n ní ìgbà tí ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ méjèèjì lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti jẹ́ Ọlọ́run nípè nínú tó tún wá káni lára nínú àlàyé yìí ni pé ṣé àmọ̀pé tọ́rọ̀ bá rí báyìí ọkọ téèyàn bímọ méjì fún àwa ò dá wọn lẹ́bi o àdájọ́ o ṣùgbọ́n wọ́n jẹ́ kó yé wa pé ìgbà tọ́rọ̀ ti rí bó ṣe rí tọ́rọ̀ spinal cord ti wọ̀ ọkọ já wọn jù sílẹ̀ àánú Ọlọ́run ni wọ́n fi ń jẹ àánú Ọlọ́run náà fi ń mu wọn wá lẹ́nìkan ìyá ti kú bàbá ò sí kò sí wájú kò sí lẹ́yìn àbúrò kan ṣoṣo tó kù wọ́n kù òun náà ni Gàníyà àwọn èèyàn tí wọ́n tún wà pẹ̀lú wọn ti ṣe ó ti rẹ̀ wọ́n ipò tí orílẹ̀-èdè wa wà lẹ́ni ní Nàìjíríà àti jẹ àti mu fẹ́ni tó lápá tó lẹ́sẹ̀ kò rọrùn ẹlòmíì gan tí nǹkan ò ṣèyàwó ẹ̀ ó ti mọ̀ọ́mọ̀ sájáde nítorí àtijẹ àti mu àtijẹ àti mu àti lọ fún physiotherapy oògùn tán ní ká máa lò ó dídí oṣù 6 rẹ̀ tí ìyá yìí orógùn lò ilé tí wọ́n ń gbé yìí àwọn èèyàn kan ló ṣàánú wọn tán wá rẹ́ǹtì ilé fún wọn tí wọ́n dẹ̀ sanwó ọdún kan pé kí wọ́n mọ̀ wá bẹ́ẹ̀ nígbà tó jẹ́ pé ibi tí wọ́n ń gbé kan tíṣẹ̀lẹ̀ fi ṣẹlẹ̀ ládúlójú wọ́n ti lé wọn kúrò ńbẹ̀ owó táwọn ẹni ẹlẹ́yinjú àánú tí wọ́n san síbí owó náà wọ́n ló jó tán báyìí o nínú oṣù tí a wà yìí èyí tí wọ́n sanwó mi nísìn ìyẹn ni wọ́n ń retí tí wọ́n bá ti rówó san wọ́n máa lé wọn kúrò ńbí gbogbo ẹ̀yin tọ́lọ́ ń ṣẹ́gi ọ̀la fún àwọn tó ń ṣe irú iṣẹ́ yìí ẹ mọ̀ wọ́n àwọn tọ́lọ́ ń gbé irú iṣẹ́ yìí lé lọ́wọ́ ẹ mọ̀ wọ́n tó jẹ́ pé tí wọ́n bá ti ń wí kó tó báyìí ayé ń ṣe onítọ̀hún láàánú ni àwọn tọ́lọ́ ń bá sì gbà fún ẹjẹ́ àgbà fún wọn
mo gbà fún gbogbo ẹ̀yin tọ́lọ́run gbà fún tẹ̀ ń ṣerú nǹkan báyìí gbogbo ẹ̀ ni mo ti béèrè lọ́wọ́ ìyá yìí ẹ̀ ṣe lọ bí báyìí ẹ̀ ṣe lọ bí báyìí wọ́n ṣàlàyé ń tójú rí àwọn èèyàn wọ̀nyí wọ́n ti ga débi pé ẹlòmíì tó bá fẹ́ rí wọn oṣù 6 oṣù 5 kèétí kan gbogbo ẹ̀nà náà ti ní àwọn dánwò kí olólùfẹ́ tiwa táà lè kọ̀rọ̀ sí lẹ́nu ṣe mọ̀ pẹ́ẹ́dẹ́ ìwà láyé kó má lẹ́ni tí ó tijú fún àìmọye kéṣìṣì báyìí tí wọ́n ti gbé wá sọ́dọ̀ wa téèyàn wò pé kì í ṣe ti nǹkan méjì ọlọ́mọ dojú tì wá ṣùgbọ́n gbà tẹ́lẹ̀ ìdẹ̀ wá kàn wá kú àwárí wípé ọ̀yà